a fi ọpẹ́ fún Ọlọ́run baba Allah a dá ọpẹ́ náà ní ẹ̀kan sí a parí ọpẹ́ pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin fún oore àǹfààní tọ́lọ́run bá tó fún alẹ́ ni ó ní kí a tó jíṣẹ́ iláyọ̀ ó tó ní kí ara ìkárójú láti wá sìn Ọlọ́run bá ẹgẹ́ bí àṣẹ tọ́lọ́run bá pa wá ya ayyuhal ladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ah fas'aw ila dhikrillahi wa dharul bay'a dhalika khayrun lakum in kuntum ta'lamun. Ọlọ́lẹ́ ẹ̀yin olùgbọ́ Ọlọ́run bá gbọ́ nígbàgbọ́ tí òdodo tí a bá ti pèrún ní ọjọ́ Jímọ̀ ẹ sáré tètè lọ síbi ìrántí Ọlọ́run ẹ fi àtàrà sílẹ̀ yẹn náà ló lóore fún ìjù gbogbo ẹ̀bá mọ̀ bẹ́ẹ̀ àṣẹ Ọlọ́run látẹ̀lé tàbí wà ń bí látàdí wà ń bí àwọn tí a ń bọ̀ lọ́nà náà àṣẹ Ọlọ́run náà ni wọ́n tẹ̀lé ọjọ́ Jímọ̀ ọjọ́ ńlá ni lọ́dọ̀ mùsùlùmí tí àsìkò Jímọ̀ bá ti tó mùsùlùmí gidi lọ́kùnrin ó ti di ọ̀ranyàn lé wa lórí kápùgbò táà ń bá ń sílẹ̀ kápa gbogbo ẹ̀tì bàbá wà ní ọ́fíìsì káti ọ́fíìsì wá pa tàbá wà ní sọ́ọ̀bù wa káti sọ́ọ̀bù pa bàbá bí dáhùn tí ń ṣiṣẹ́ fas'aw ila dhikrillah ọlọ́ni ẹ̀tàrà sàtọ̀lọ́bì ìrántí Ọlọ́run ẹfí àtàrà alẹ́ yẹn náà lórí fún ìtẹ̀bá mọ̀ bẹ́ẹ̀ ilé ni ìlànà àwa mùsùlùmí ní jọ́kẹjọ́kẹjọ àwọn àdúgbẹ́ fọ́lọ́wọ́n bá tó fà láǹfààní tí ní iná kọ́lọ́wọ́n kó gbà níjọsìn wa kó fi sínú òsùnwọ́n ṣẹ́rẹ́ fún wa gbogbo ń tàà fẹ́ gbọ́n bí náà lé ní àtẹ́jọ́sì àtẹ́jọ́ ọgbọ̀ládà kàzọ́ àkàgbọ́ ọlọ́mọdún aládàá ẹ̀rí ẹ̀yẹ̀ sùn Ọlọ́run ìpáyọ̀ Ọlọ́run bá di ọwọ́ wa ká mọ̀ yí pé o náà ní òfin Ọlọ́run lérí àwọn ẹni ìsáájú àtàwọn ẹni kan o náà láàfí lólé ayé táàfí lólé ayé rẹ̀ táàfí kúkú rẹ̀ táàfí sẹ̀mìrínú sàárè táàfí jí ìdèrè lọ́jọ́ gbédé alìkìámà táàfí rújú Ọlọ́run wa ní gbangba alìkìámà táàfí di ọmọ àlìjánà ẹ̀rẹ̀ ìpàlọ́ ń di ọwọ́ wa máa sí Ọlọ́run ká máa ṣe mọ́débí Ọlọ́run ká jìnà sí ìdánpé nípayọ́lọ́ náà ní ẹ̀rẹ̀ Ànábì wa Muhammad sallallahu ọkọ̀ ojú sọ́kanú àwọn sàbẹ̀ ó nípayọ́ Ọlọ́run bí kí tọ́ bá ti wà sí máa fi dáadáa tẹ̀lé àìdá dáadáa ọmọ pa ìdá rẹ̀ mùsùlùmí bàbá wà ní ilé wa ìpayọ́lọ́ ìjọwọ́ wa táwa ń bí iṣẹ́ ìpayọ́lọ́ ìjọwọ́ wa adáwa ní ìpayọ́lọ́ wa jọwọ́ wa àwà lápẹ̀rọ ní ìpayọ́lọ́ wa jọwọ́ wa iná ní à ń pè ní muraqabatullah ìfọ́lọ́ bá sọ́kàn ọlọ́ni inna Allaha kana alaykum raqiba ẹ mọ̀ pé Ọlọ́run bá ó mọ́nítọ̀ yín ó ń wò yín o kò sí àṣepamọ́ fún kò sí àṣegbé fún ọba yìí iná lọ́ba wa olùbá tó náà níbo Muhammad sallallahu alaihi wasallam ní àárín gbogbo ayé Ọlọ́run fi sì kẹ́ gbogbo ayé ìkẹ́ Ọlọ́run kó máa bá níbo Muhammad ìkẹ́ Ọlọ́run kó gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n ṣe Ọlọ́run síwájú ànábì ìyọ́nú Ọlọ́run kó máa jẹ́ tàwọn sàábí ànábì lọ́kùnrin lóbìnrin láìyọ́ ní kankan lẹ́nu wọn abẹ́ Ọlọ́run ìyọ́nú Ọlọ́run jẹ́ kó dúró àwọn ọmọdọ́mọ wa gẹ́gẹ́ bí ìbánisọ̀rọ̀ tèní o náà ní ìtẹ̀síwájú lórí ìbánisọ̀rọ̀ tó lọ ní khutba tàà sí ní ọ̀sẹ̀ tó lọ àríkúlá bí jímọ̀ mélòó sẹ́yìn ibi tí a tẹnumọ́jù náà ni
himayatul masjid al-aqsa al-mubarak faridatun shar'iyya ẹ̀rì wa wajibun dini ọ̀nà ni wípé ìdáàbòbò masjid al-aqsa kí a dáàbò masjid al-aqsa ká má jẹ́ kí nǹkan kan kọlù ẹ̀rì ọ̀ranyàn ṣẹ̀ríà ni ọ̀ranyàn ẹ̀sìn ni wa daruratun asriyya àsìkò tá wà yí tó sọ́dí ọ̀ranyàn lórí látara nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní masjid al-aqsa ní Palestine ó ti sọ́dí ọ̀ranyàn lórí umma al-islamiyya lápapọ̀ lólórí ni lọ́mọlẹ́yìn ní gbogbo bí tí kálukú bá bára rẹ̀ àti kápá ojúṣe gbogbo wa ni yẹn lọ́wọ́ fi wá ń yẹ̀wò ìtàn masálásí gan ló gbé wa débi wípé ọláwo ní jẹ́ ń bẹ fún masálásí ọláwo ní jẹ́ ń bẹ fún àyíká yìí Masjid al-Aqsa ń bẹ ní ilẹ̀ Palestine ní àyíkàtà ń pè ní Kudus ní ardu muqaddasa ardu mubaraka ilẹ̀ mímọ́ ilẹ̀ albarika ẹ̀rì àwa ti bẹ̀rẹ̀ láti jímà tó lọ láti máa sọ wá nípa ọlá tí ń bẹ fún masalasi bí a wá dúró sí ní jímà tó lọ ní pé anna al-Masjid al-Aqsa al-Mubarak onígbọ́nsárásí alálùbáríkà yìí juz'un min i'tiqad al-islami ẹ̀ka kan ní inú ìgbàgbọ́ Islam juz'un min i'tiqad al-muslimin ẹ̀ka kan ní inú àdíọ́kàn wa mùsùlùmí ẹ̀rì inú àwọn àdíọ́kàn tá ní masalasi tó gbọ́dọ̀ wà ní gbàgbọ́ wa annahu wọn masalasi yíó min masajid al-muslimin inú masalasi àwa mùsùlùmí inú àdíọ́kàn nù kódà kẹsẹ masáàjì kékeré min al-masajid al-islamiyya al-alamiyya inú masáàjì àgbáyé a ní àwọn masáàjì àgbáyé mẹ́ta àkọ́kọ́ ọ̀nà ni al-Masjid al-Haram al-Makki masáàjì Ọ̀wọ̀ tí ń bẹ ìlú Mákà masáàjì àgbáyé ni ẹlẹ́ẹ̀kejì al-Masjidu an-Nabawi al-Sharif al-Madani masáàsí ànábì nílùú Madina masáàsí àgbáyé ni ẹlẹ́ẹ̀kẹta al-Masjid al-Aqsa al-Mubarak masáàsí dáa ń sọ lọ́wọ́ masáàsí àgbáyé ni bí a bá ṣe ní ìgbàgbọ́ sí masáàsí Mákà tá nígbàgbọ́ sí masáàsí Madina bẹ́ẹ̀ lágbọ́ nígbàgbọ́ Masjid al-Aqsa látara àwọn ìtànàbí tó fi so wọ́n pọ̀ inú àkọjá ànàbí so wọ́n pọ̀ ànàbí sọ́nà àdísì kan tí Abu Hurairah gbà wá àti Abu Sa'id al-Khudri àtàwọn bá mìíràn náà àwọn sàbítẹ́ gbàtẹ́ pé la tusadu ar-rihal illa ila thalathati masajid àgbọ̀ nígbà díẹ̀rù bí a fẹ́ lọ jọ́sìn bí kan àyàfi masáàsì mẹ́ta masáàsì Makka masáàsì Madina masáàsì Palestine ẹ̀rẹ̀ ajẹ́ àdídẹ́ Ànábì sọ yí pé nígbàtí ń sọlá láàdá tí ń bẹ ń bí irun kọ̀ọ̀kan tàà bá kí láwọn àyè yìí ó nùkan tàà bá kí ní masáàsì Makka àgbàládá nígbàtí a kírun ní ọ̀nà 1,100 àsùnbà kan Makka yóò gbàládá 100,000 àsùnbà àìlà kan bẹ̀ jímà kan bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àsùnbà àgátá bá kí ní Madina àgbàládá 1,000 ẹgbẹ̀rún
ẹyọkátà bá kí Masjid Aqsa àgbà 500 kò tó sí lórí ilẹ̀ ayé má níbi tí ládàrún ti jùra àwọn lọ́torí ayé àfàyè mẹ́tẹ̀ẹ̀ta yẹ ara ìgbàgbọ́ àwọn mùsùlùmí ni. lẹ́yìn náà nínú àwọn dáàmà pé ipò mọ́sálásí ga òun náà ni pé annahu masira wa miraji nabi sallallahu alaihi wasallam òun náà ni pé ńgbàtí Ọlọ́run fẹ́ mú ànábì sí ìrìn àjò alẹ́ ìrìn àjò rẹ̀ mílẹ́kún tọ́lọ mú ànábì ṣe lálẹ́ ààyè lọ́lọ́bá mú ànábì lọ látara àwọn ìdí oríṣiríṣi nígbàtí Ọlọ́run fẹ́ kí ànábì wá sí sánmà ààyè yìí mọ́sálásí láti gbéra lọ sí sánmà ara ọlá tí bẹ́ẹ̀bẹ̀ẹ̀nù ọ̀rọ̀ náà bá lọ́rùn kí Ọlọ́run mú ànábì láti Mákà straight lọ́sọ́dọ̀ sánmà gbọ́nà ò síbẹ̀ lè kíkìmọ̀tí ẹ̀rẹ̀ máa náà wà torí ìdí pàtàkì ẹ̀rẹ̀ Ọlọ́run mú ànábì sí ìrìn àjò alẹ́ lọ́sí masálásí iná láyá dáa máa kí gbogbo ọgbà tààtí kéda ilẹ̀ ní Suratul Isra ayàrá kọ́kọ́ subhanalladhi asra bi abdihi layla min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawlahu linuriyahu min ayatina was-sami'il basir ìmọ̀ fún Ọlọ́run tó mú ẹrú sí ìrìnàjò alẹ́ láti masáàsí ọwọ̀ tí ń bẹ Mákà lọ sí masáàsí tó jìnà tí ń bẹ ní Palestine tí àlùbáríkà wọ náà bá rọ kíkà bẹ̀ ọba tí ń bá wa ń sọ̀rọ̀ yìí ọba tí ń gbọ́ni ọba tí ń rí náà Anas ibn Malik radiyallahu ta'ala anhu ó wá ń sọ wípé Ànábì sọ ọjọ́ kan fáwọn nígbà tó rìnrìn àjò tó dé ó ní utitu bil burak wọ́n mú wá bá mi burak wọ́n mú burak wà bá burak ó wá látara bark dáàlì pé ní ìtímá tí ó lá sẹ́rẹ̀ ọlọ́wà sọ ẹranko kan ní burak ẹranko tí máa lọ bí ìtímá Ànábì ní wọ́n wà dáàbàtún ó ní buraku tẹ́ bá ma ó lẹ́ranko kan ní abiyat ó funfun ní tọ̀wíl ó gùn ẹ̀rẹ̀ ó ní fọ́kàn ní himar ó ní ojú kẹ́tẹ́kẹ́tẹ́ lọ wàdúnà bagil kò tó bá ká ojú kẹ́tẹ́kẹ́tẹ́ lọ kò tó ìbáka ẹ̀rẹ̀ ó ní yadahu hafirahu munta tarfihi ó lẹ́ranko táàrùn sọ yìí ó mi tọ́ bá rìnà dé bí ó bá bí ojú ẹ̀ bá dé ibẹ̀ ní ọbẹ̀ délẹ̀ kan bí ojú ẹ̀ bá dé ibẹ̀ ní ọbẹ̀ délẹ̀ kan ó ní fọ̀rọ̀ kíbùtù mọ́ wá gún ẹ̀rẹ̀ hatta utitu bi Baitul Maqdis bẹ́ẹ̀ ni wọ́n sì gbé mi dé Masjid Aqsa láti Mákà lálẹ́ ó ní farabatitu bil halqa alladhi yarbutu al-anbiya ó ní mo wá so ẹran yẹn má yìí so táwọn ànábì ọlọ́mọ ń so ẹran má mínà wá so mọ́lẹ̀ thumma dakhaltu masjid mo wá wọ mọ́sálásí fa sallaytu fi rak'atayn wọ́n kíraka méjì bẹ́ Isra'il ìrìnàjò alẹ́nu alùkwáàdì ti sọ àdí ti sọ o náà ni ìsáàdá ń pè ní ri'latun ardiyya ìrìn orí ilẹ̀ min Makkah al-Mukarramah ila Masjid Aqsa láti Makkah sí Masjid Aqsa Ànábì wá tẹ̀síwájú nínú àdísì náà ó ní thumma araja bina ila samaa lẹ́yìn náà lẹ́kọ̀ wá gùn sánmà lọ
adúnwágún sánmà lọ mìírájì ló ti bẹ̀rẹ̀ nù mìírájì àrídùn sàmàwìyà ìrìnàjò sánmà lọ ìyàtọ̀nù Isra ní ìrìnàjò ilẹ̀ mìírájì ìrìnàjò sánmà ó lẹ́ náà wágún sánmà lọ ó ní ìlà sàmà ìdúnìyà táà fi dé sánmà àkọ́kọ́ tó súnmọ́lé ayé sánmà táà ń wó lókè táà fi débẹ̀ ìgbà débẹ̀ kò sẹ́nu ọ̀nà táà fẹ́ gbà wọlé fastaftaha Jibril yíò wá ní ẹsílẹ̀kùn ó ń bá wọn jẹ́ ń bẹ́ ń sánmà wí ẹsílẹ̀kùn fàkílà àwọn jẹ́ ń bẹ́ ń sánmà jíṣẹ́ màlẹ́kọ̀ọ́ sọ wípé man anta ìwọ owó lọ́gbẹ́ ẹsílẹ̀kùn qala Jibril ní ó wàkílà wa man ma'aka a rí pé wọ́n nìkan kọ́lọ̀ mẹ́ tó ní ẹsílẹ̀kùn fún tàbí pẹ̀lú ẹ̀ qala Muhammadu fàfútí àlànà ní ẹbá sílẹ̀kùn fún wa bí a sì wọ sámanù sáma kẹni sáma kẹjì sáma kẹta sáma kẹrin sáma karùn sáma kẹfà sáma keje títí tí Jibril fi dé àyè kan pé ìrẹ Muhammad sallallahu alaihi wasallam mi ò lè kọjá bí o àṣẹ tọ́lọ́wọ́ bá mi fún mi ò kọjá bí o tí ìdébi tó ń lọ máa lọ tó fi wá débi tí Ọlọ́run bá ti bá sọ̀rọ̀ tọ́lọ́ ní fa óha ila abdihi ma áwà Ọlọ́run bá ní òun bẹ̀rù sọ̀rọ̀ tó ń fẹ́ bá sọ kí Ànábì tó wá tó padà sí orí ilẹ̀ ayé níbi ó ti gbéra ní Palestine ó tún wá gbéra láti bẹ̀ padà sí Mákà gbogbo orin tá ń sọ yìí fi laylatin wahida fi laylatin wahida alẹ́ ọjọ́ kan náà ni kò pọ̀jọ́ méjì ló fi wà nú sẹ́ ìyanu tó lọ́n sí fún Ànábì ńgbà tí ń bẹ láyé ọlọ́mùrin àjò alẹ́ ọlọ́mùkú sánmà lọ fi laylatin wahida ọlọ́mù ò sí fún ẹ̀dá kan rí ara tó lọ́n fi pán Ànábì lẹ́ni ìyẹn ló wá sọ àyè náà di àyè àpọ́nlélé ní iló fi jẹ́ àyè ọlá ìbẹ̀ ní Ànábì sínú àjò alẹ́ lọ ìbẹ̀ ní Ànábì ti gùn sánmà lọ ṣé irú àyè yìí wá agbọ́dọ̀ fọ́ kékeré mú makánù tàríkì àyè ìtàn ní àyè má lè gbàgbé nínú ìtàn gbogbo wọn tó bá fẹ́ kọlu àyè yìí tó fẹ́ mú ìdọ̀tí bá àyè yìí àwa mùsùlùmí tá bá ní àlàáfíà àgbọ́dọ̀ fàyílẹ̀ fún gbogbo ń tá bá fẹ́ lè dáàbòbò lágbọ́dọ̀ dáàbòbò ẹ̀rí nínú àwọn ọlá tó tún bẹ fún àyè yìí Masjid Aqsa nígbàtá àwọn àfá báńkì wọ́n ní al-Masjid Aqsa al-Mubarak wa thalithul haramain ó náà ni ẹlẹ́ẹ̀kẹta àwọn àyè ọ̀wọ̀ méjì Mọ́kà haram ni Madina haram ni náà pè ní haramain haraman ilé ìwá ní thalithul haramain ó náà ni ẹ̀kẹta àwọn ilé ọ̀wọ̀ méjì wọ́n tó ń pè ní thalithul mudun al-azima fil Islam wípé o náà ni ìlú kẹta inú ìlú ńláńlá mẹ́ta tó jẹ́ ìlú Islam lórílẹ̀ ayé o náà nínú ẹlẹ́ẹ̀kẹta Palestine Kudus pẹ̀pẹ̀ bẹ̀rẹ̀ náà mọ́sálásí wà ìlú àkọ́kọ́ Makkatul Mukarrama ìlú ẹ̀kejì Madinatul Munawwara ìlú ẹlẹ́ẹ̀kẹta Al-Qudus ẹ̀rẹ̀
inú ọlá tí tó ń bẹ́ẹ̀bẹ̀ nìyẹn. Inú ọlá ni pé ó ní ìlú kẹta nú ìlú ńlá wa mùsùlùmí lórí ilẹ̀ ayé. Lẹ́yìn náà inú ọlá tí tó ń bẹ fún àyíká yìí, tí ń bẹ fún masálásí yìí, ó náà ni pé anal Qudus, ó ní pé Qudus tó pé bẹ́ẹ̀ ni masálásí wà táàrùn yìí ardun nubuwwat war risalat wal barakat, ilẹ̀ àwọn ànábì Ọlọ́run ni, ilẹ̀ ibi tọ́lọ́run bá ti rán àwọn ànábì Ọlọ́run bá ń ṣẹ́ ni, ilẹ̀ àlùbáríkà ni. Ọ̀gọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run àgàgà àwọn anbiya bani Isra'il, àwọn ànábì Ọlọ́run tí a wá ní ìran bani Isra'il, nínú àwọn ànábì Ọlọ́run tí wọ́n lo àyíká yìí táàfí mọ̀ pàtàkì àyíká yìí lórí pé àgbọ́dọ̀ gbàláyè ìyẹpẹrẹ ìdọ̀tí. Àkọ́kọ́ ànábì Ọlọ́run ó náà ni Adam alayhisalam, ó náà lo àyè yìí tó bá lò lọ́kọ̀ masálásí tí ó bá débẹ̀ bó ló ṣe kọ́. Lẹ́yìn náà ànábì Ibrahim alayhisalatu wassalam, ó náà lo àyè yìí. Lẹ́yìn náà Lútù alayhisalam, ó náà lo àyè yìí. Lẹ́yìn náà Suleiman, Dawud, ó náà lo àyè yìí. Kó tó akan Musa wa Isa alayhimussalatu wassalam, ayé àwọn ànábì Ọlọ́run. Ìyẹn náà ló mú tọ́lọ́bí ní kí ànábì ìrìn àjò síbẹ̀ kó náà lọ fẹsẹ̀ tẹ́lẹ̀ níbi táwọn ànábì Ọlọ́run pọ̀ sí. Lẹ́yìn náà kí àwọn ànábì Ọlọ́run gbogbo wọn jọ náà lọ́hun ni Ọlọ́run bá ti ibi á wà, Ọlọ́run dá ẹ̀mí wọn padà, ó dá wọn padà, ó jí wọn wá kí wọ́n wá dóde ànábì mẹ́. Ànábì bá wọn mẹ́ lálẹ́ ọjọ́ yẹn. Nígbà dé Jibril ní ya Muhammad taqaddam fasalli bihim, ìrẹ́ Muhammad bọ́ síwájú kírun fún wọn. Ó ní fasallaytu bi rak'atayn, Ànábì ní mo kí rákà méjì fún wọn. Ní ọmọ ń pè Ànábì ní imamul mursalin, aṣíwájú gbogbo àwọn ànábì Ọlọ́run, ìmáàmù àwọn ànábì Ọlọ́run, ọ̀gágbọ́ àwọn ànábì Ọlọ́run. Ó ní fasallaytu bi rak'atayn, gbogbo náà tó sì mí lẹ́yìn. Ìláfìrí wahdatud din, ìjọkan ẹ̀sìn, wahdatu risalati samawiyya, ìjọkan sẹ́ sánmà tọ́lọ̀ fi rán àwọn ànábì Ọlọ́run wá sórí ilẹ̀ ayé. Torí díẹ̀ àwọn ànábì Ọlọ́run lò ayé tó pọ̀. Ọlọ́run dákọ̀ àyè yìí ní àwọn ọ̀nà tó pọ̀ ní Al-Qur'an. Suratul Anbiya, bàtọ́lọ́run bá ń sọ ìtàn ànábì Ibrahim pé ó gbé àyè yìí ní àyà 71 àrí ń bẹ̀. Bàtọ́lọ́run bá ń sọ ìtàn Musa àtàwọn Banu Isra'il lẹ́yìn bàtọ́lọ́run bá alẹ́ tó tẹ̀rí sínú omi àtàwọn ọmọ ogun ẹ̀, Suratul Araf àyà 137. Bàtọ́lọ́run bá ń sọ ìtàn Suleiman àti bọ́lọ̀ ń sírọ gbogbo nǹkan fún tọ́lọ ń dá lọ́lá, ààrẹ Suratul Anbiya àyà 81 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láàmà rí. Táàfimọ̀ pàtàkì ààyè yìí, inú ọlá nínú mẹ́ fún ààyè yìí tó ń fẹ́ fún Mosque Aqsa wal Qudus, ó náà ní pé al-Qudus ardur ribat wal jihad. Ààyè yìí, ààyè tánpé ní adùn rìbáàtù ni pé ààyè táà tí máa ń sọ́bọ̀dẹ̀ tí a bá ní al-murabit, ẹn tí ń sọ́lù tí ó fẹ́ káàkùrú ṣẹlẹ̀ sílù ẹ̀rẹ̀ bí a bá ti pàápẹ́ ní al-murabitun àwọn tí a ń sọ́lù
tí a ń sọ àwọn èèyàn tó fẹ́ ká aburú ṣẹlẹ̀ sí wọn. Ànábì ìwà ń fi hàn pé ààyè yìí o ààyè táà kan gbọ́dọ̀ máa wà ń bẹ̀ tí wọ́n máa sọ àyíká yẹn ni. Àfíra àwọn táà ń pè ní al-murabitun lé ní àwọn tí a ń sọ masalasi, tí wọ́n ń sọ masalasi Masjid Aqsa, ìbẹ̀nu wọn ọkùnrin, ìbẹ̀nu wọn obìnrin, ìbẹ̀nu wọn ọmọdé, ìbẹ̀nu wọn àgbàlagbà. Tí a bá jẹ́ ọkùnrin wọ́n ní al-murabitun, tí a bá jẹ́ obìnrin wọ́n ní al-murabitat. Àwọn ni ò jẹ́ kí bà jẹ́ àwọn Yahudi, àwọn Zionist kó ti bá bẹ̀yẹ tẹ́tanyányá ní 24 hours lójoojúmọ́ àwọn Mùsùlùmí ò ní dámbẹ̀. Iṣẹ́ wù náà ṣe arribat, arribat, arribat. Wọ́n sọ bẹ̀ẹ̀ ni lábí ní al-murabitun wal-murabitat. Àwọn jẹ́ ń sọ bẹ̀ẹ̀ lọ́kùnrin àti lóbìnrin, iṣẹ́ táwọn gbà nìyẹn. Wọ́n á máa lù wọ́n á máa yí nǹkan mọ́ wọn tájútájú, wọ́n á yí wọ́n bá, wọ́n á sá wọn ní nǹkan tó ti bẹ́ẹ̀. La yazalu yurabitu. Wọ́n yẹ wọ́n gbò 24 hours. Bákan náà wal jihad, ayé yí ayé jihad ni, ayé ogun jíjà ni ẹ̀rì. Hadisi pọ̀ lé lórí. Hadisi kan bẹ Abu Hurairah gbà wá, Abdullahi Umar gbà wá. Ànábì ń sọ kánàbí tó lọ sallallahu alaihi wasallam. Ó ní la tazalu ta'ifatu min ummati ala al-haqq. Ànábì ẹlọ́mà nígbà tóòrùn bá ń yọ, tóòrùn bá ń wọ̀, tí láyé bá ṣe ń jẹ́lé ayé, a rí àwọn kan nínú àwọn àjọ ohun Ànábì, wọn ò ní yẹ̀, wọn ní gbò ala al-haqq, wọ́n wà lórí òdodo, wọ́n wà lórí òdodo. Zahirina li aduwwihim, tí ó sì máa fira wọn pé àwárẹ̀ sọ́ta wọn, pé àwárẹ̀ tó bá fẹ́ ẹ̀rì kọ̀hìrí wọn àti ní borí wọn, ọ̀tọ́ ní lè borí wọn báyìí kí ọ̀tá náà tó. Ya yadurruhum ma jabahum. Adábìlá ń dá ń sọ yìí, bí gbogbo ayé bá pa wọ́n tì tí wọ́n ràn wọ́n lọ́wọ́ kò ní wọ́n lára, wọ́n ní yẹ̀, wọ́n ní gbò ẹ̀ illa ma asaba min lawa. Ṣùgbọ́n tí ó kàn máa tẹ́ máa rí ní àdánwò tí bá ń kàn wọ́n, àdánwò máa kàn wọ́n, wọ́n máa pa wọ́n máa wọlé wọn, ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ wọ́n níyẹ̀ wọ́n nígbò ẹ̀rì. Àdábì ní hatta ya'tiya amrullah wa huwa ala dhalik. Anábìnrin tí tí àṣẹ Ọlọ́run fi dé, wọ́n ní ẹ̀wọ̀n ní gbogbo wọ́n lè parun. Gbogbo ayé ọba pa wọ́n ti kán kọ́ sí wọn. Anábìnrin tí àṣẹ Ọlọ́run fi dé, wọ́n ní ẹ̀wọ̀n ní gbogbo. Ọ̀rọ̀ ibá àwọn sí lójijì. Qalu, àwọn sàábé jẹ́ ń bẹ́m̀bẹ̀, wọ́n bèèrè Ànábì, wa ayna hum ya Rasulullah. Ìròṣẹ́ Ọlọ́run bá àwọn tó ń sọ ìbò ní àwà, ìbò láti rí wọn. Allahu Akbar. Ànábì ní qala bi Baitul Maqdis ní Filastin ni o, ní Kudus ni o, àkìná Baitul Maqdis bẹ̀ni àwà. Imam Ahmad ló gbàdí sí wa. Eléyìí ni ó máa tọ́ka sí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́ Filastin. Ìdí ẹ̀rọ ń Gaza pé wọ́n lè parun, wọ́n mọ̀ rí nìra lóòtọ́ wọ́n lè parun, wọ́n sí lè wọ́n ní gbò tí ìtọ́ ṣẹlẹ̀ yóò tó. Gbogbo agbára lé ayé kojú wọn fọ́dún méjì, wọ́n parun dé ní. Bí Amẹ́ríkà ṣe tó ló ṣe dúró ti Israel, wọ́n parun dé ní. Àwọn ọmọ Palestine
kí wá tó ṣe gbogbo wọn Gaza nìkan gbogbo ayé ló wò náà ló wò wọn ṣé wọ́n parun dójúmọ́ ní nìran kan tó ti bẹ́ ọ̀rọ̀ akẹlẹ́ ma gbẹ́lẹ̀ náà gbogbo iná ilẹ̀ gbọ́ pé wọ́n ṣe ceasefire inú plan Trump ní October last year tí wọ́n ní first stage, second stage, third stage. Israel wọ́n àjẹ́ wọ́n lè lọ second stage. Wọ́n ní wọ́n gbọ́ pàyàmọ́, wọ́n sì pàyàn dáárọ̀ yìí. Ọ̀kan nídà àwọn Hamas tẹ́m̀kò yí Dr. Alhaja inú àwọn ọmọ rẹ̀ wọ́n sì pa májúmá inú ọmọ rẹ̀ ó di ọmọkùnrin mẹ́rin tí wọ́n ti pa tẹbá tó gbọ́ tí jáde lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ akíní ó lélé yìí ògùn kọrẹ àwọn tẹbá gbọ́rọ̀ tí jáde lẹ́nu ìyá àwọn ọmọ yìí ọ̀rọ̀ akíní ẹ̀ anábìjì sọ́lẹ̀ ó ní wọn lè parun wọn àti ní farapamọ́ wọ́n mọ̀ aláwà rẹ̀ kí lẹ́wẹ́ fi àṣẹ ìṣẹ̀lẹ̀ Gaza ọkàn Amẹ́ríkà lábùkù ọkàn àgbáyé lábùkù ó expose àwa mùsùlùmí gan ó jẹ́ àmà orin ni mọ̀náfíkí ẹ̀sìn àwọn olọ̀rẹ́ àwọn Saudis kódànú àwọn àfẹ́ẹ̀sìn kódànú àwọn olórí mùsùlùmí torí díẹ̀ anábìtì sọ́lẹ̀ sallallahu alaihi wasallam anábì wọ́n ròyìn ribat nínú àdísì kan anábì ní ribatu yawmin wa layla anábì ní gbogbo ẹnikẹ́ni tó bá tàbá ní kọ́ máa sọ àwọn èèyàn kí a bú má fi ṣẹlẹ̀ sí wọn ó wá sí ní ọjọ́ kan ó sí ní 24 hours yẹn náà máa ń ṣẹlẹ̀ tàbí bá ń ṣe program bí kan inú súnà tàbá wà ní tàbí program tàà sùn bẹ̀ gbogbo ọgbọ́dọ̀ sùn tàbá jẹ́ mùsùlùmí gidi dáàsìmọ̀ súnà àwọn kan ń bẹ tí wọ́n ṣe ìsọ́dé wọ́n pè ní hìrásà tí wọ́n ní sùn ìbájì náà wọ́n pẹ̀ bẹ́ wọ́n ní sùn tí wọ́n alẹ́pẹ́ra wa àwọn àmì kan àwátá àwọn àmì àjẹ́ 100 afẹ́ sùn a lè méèyàn mẹ́wàá nínú wa ẹni sùn ẹ̀yìn tẹbá bẹ̀rẹ̀ tí láago mẹ́wàá ẹsẹ̀ di aago kan tẹ́yìn bá bẹ̀rẹ̀ látago kan ẹsẹ̀ aago mẹ́ta ẹ̀yìn okú ẹsẹ̀ di aago mẹ́rin àbọ̀ àsìkì àmúlé hìrásà wọ̀rìbáàt oníyẹ kí abúrúmọ̀ àṣẹlẹ̀ sáàmùsùn látàrí ànábí ní tí a bá rìnrìn àjò tàbí lọ sójú ogun akẹ́bẹ̀ tí wọ́n ṣe nìyẹ wọ́n ní sùn ànábí wá ní gbogbo ẹnikẹ́ni tó bá lẹ́lẹ́ mọ́jú tó rí pé ń sọ àmùsùlùmí níbìkan fún ọjọ́ kan ó ní khairum ànábí lólóore o min siyami shahrin wa qiyamihi ju kéèyàn máa lẹ́lẹ́ mọ́jú fódí oṣù kan lọ kọ́ gbá ẹ̀ fódí oṣù kan kọ́ lẹ́mọ́jú fódí oṣù kan yọkàn pẹ́rẹ́ ẹjọ́ ìmìnà wà ní ẹ̀ tí kò ní sùn lé ní òjúra mùsùlùmí tàbá sẹ́jọ́ kanápẹ̀ lójú àwọn oṣù kan lọ ojú ìrun kìámù lé ilé oṣù kan lọ anábì ní wàyí máa ta tọ́wọ́ wá kú jára alẹ́ àmàdóhù aládìkánà yàmàdóhù anábì ní sẹ́rẹ̀ tí máa sì tẹ́lẹ̀ ó tún mọ̀ ládà rẹ̀ wá bá ó tún mọ̀ ládà lọ́ọ́bá mọ́rẹ̀ lọ́ọ́bá tó bá kú sórí nǹkan yẹn wà ó jìrà alẹ́ rísíkòhù ó ní bákan náà sì rẹ̀ àwọn arísìkì dáadáa ọlọ́ọ̀bá alíkẹ́ ọlọ́sẹ̀ fún wà mìíràn fàtà bákan náà tó bá kú ìyà sàárè ò ní jẹ́ oúnjẹ ìyà sàárè Imam Muslim ló gbà àdísì wa rìbáàtù àyè tí ẹjọ́ máa ń ṣe rìbáàtù flasina ni ibi ọwọ́ adọ́lá jù tó bá fẹ́ ṣe rìbáàtù flasina ni
Ànábì sọ fún anú àdísì kan Abdullah ibn Abbas ló gbà wá Ànábì ní awwalu hadha al-amr Ànábì ní àkọ́kọ́ àlámọ̀rí ẹ̀sìn àwa mùsùlùmí níbi tó ti bẹ̀rẹ̀ ó ní nubuwwatun wa rahma ó náà ni ìjánabi Ọlọ́run àti kẹ́ tó bẹ̀rẹ̀ sí ìlòhun ànábì ìjánabi ohun Ọlọ́run àti kẹ́ Ọlọ́run tó wà pẹ̀lú ẹ̀ ó lákọ́ àlámọ̀rí ó ní túnmọ̀ yakunu khilafatan wa rahma nígbà tó wọ́n bá sí mọ́ ó ní khilafa ó dìde àwọn kan bẹ tí wọ́n rò lẹ́yìn ohun gẹ́gẹ́ Abubakar Umar Uthman Ali ó náà rẹ̀ ìlà àrólé ni wọ́n àti àánú thumma yakunu mulkan wa rahma táwọn bá tó lọ àwọn ọba ó dìde àwọn ọba inú tó jára àtàánú thumma yakunu imaratan wa rahma lẹ́yìn náà ìmá darí àdìde thumma yatakadimun alayhi takadimun humur ó lẹ́yìn náà ẹwà rí táwọn yọ ma súnmọ́ra wọn ó ní fa alaykum bil jihad tẹ́ bá ti gbogbo ẹ̀dàrú báyìí ó ti di kẹsẹ̀ jihadu Ànábì wá ní wa inna afdala jihadikum ar-ribat olóòtó lóore jùlọ jihad tẹ́lẹ̀ ṣe o náà ni ó lẹ́sẹ̀ dáàbùbù àwọn èèyàn tẹ́lẹ̀ jábúrọ́ kàwọn èèyàn Ànábì ní sallallahu alaihi wasallam wa inna afdala ribatikum askalan ó sì gbé ètò lóore jù tẹ́ bá fẹ́ dáàbùbù àwọn èèyàn askalan ni o Filasini Askalani ò jẹ́ sí Gaza Filasini yẹ pé ìbẹ̀ ní afẹ́ jagun bẹ̀lọ́lọ́lájú afẹ́ lọ dáàbò bò àwọn mùsùlùmí bẹ̀lọ́lọ́lájú Ànábì Askalani lẹ́fìrí àfáà tó fẹ́ ṣẹ́rù Bukhari tí wọ́n ní Ibn Hajari al-Askalani ọmọ ìlú yẹn ìlú yẹn náà ti bí Imam Shafi ọmọ Filasini Imam Shafi kí wọ́n tó gbé lọ sí Maka bí a ti bínú ẹ̀ torí díẹ̀ láàfin rí ọlá tí bẹ fún Masjid Aqsa àwọn ọlá ní parí káàtò fẹ́ parí ẹ̀lẹ́ni o ní pé annahu ula qiblatayn anna Masjid Aqsa ula qiblatayn olùgbé Masjid Aqsa òun náà ni àkọ́kọ́ àdójúkọ àwa mùsùlùmí méjì ilé mùsùlùmí na qiblatani àwa mùsùlùmí a ní àdójúkọ méjì nígbà t'Ọlọ́run ti ṣe ìrọ̀rọ̀nà yẹ̀dá lórí àdójúkọ méjìlá ní kí ní túnmọ̀ ilé ibi ìta ma kọjú sí tàbá fẹ́ kírun ní à ń pè ní kíbìlà bí a bá wà lórí ayé a ń láti wà bú lọ nǹkan yẹn wà ní a ń láti locate ẹni inú tó sọ ìmọ̀ geography di ọ̀ràn ẹ̀ láà mùsùlùmí lórí nìyẹn a fẹ́ mọ ibo láàmà dojúkọ káàkiri ayé ajẹ́mùsùn àwọn Amẹ́ríkà bó láti locate àdójúkọ a wà ní Iraq bó láti lójú àdójúkọ a wà ní Nigeria a wà ní Libya a wà ní Cameroon a wà ní Canada bó láti locate àdójúkọ African man geography nítorí kan bàbá wa sáájú ní ma geography nìyẹn tó ti wọ́n nù lọ́gbẹ́ ìlú kọ̀ọ̀kan ìlú lálákọ̀ọ̀kan mọ́sáàsì àkọ́tàbà kọ́kọ́ bẹ̀ wọ́n locate kíbìlà bẹ̀ ìbẹ̀ nígbò mọ́sáàmì jábá kọ́ ìwòkú ọmọ àdójú ẹ̀kọ́ ní Egypt wọ́n locate ní Morocco ẹ̀rí ní Iraq ẹ̀rí ní Sham wọ́n locate mọ́sáàmì kò ẹ̀dọ́bá wá kọ́ mẹ́ lámàdójú ẹ̀kọ́ bí ó bá dójú lámàdójú ẹ̀kọ́ ní tó sọ ìmọ̀ geography ẹ̀dọ̀ràn yẹn láwà mùsùlùmí ò náà ní kíbìlà how to locate our kíbìlà tó bá ní kọjú tó bá wùwá ẹ̀sìn wọn gbá láìka kọjú ọba wùwá pé bí a bá dá ní kọjú láàní nínú àmìta bá já nínú àjò táà mọ̀ kíbìlà
tàbá já láìsàn táà lè yí lókù mọ́mọ̀ ní kí gbogbo ẹ ń bá mọ́ kíbílà tí ó wà kọ́ kíbílà ó ní irun tó kí ti bàjẹ́ ó ní bá gbà pé irun tó ń kí dáa kése mùsùlùmí má ọ̀rọ̀ kíbílà sí nǹkan kékeré ẹ̀wà rí mọ́sílá sọ ìwà ní àkọ́kọ́ bí tí a kọ́ ń dojú kọ lẹ́gbà tí a náà mi kún sánmà lọ́tọ́lọ́ sọ̀rọ̀ lọ́rọ̀ yẹn lé lórí tó dórí ilé ayé níjọ́ kejì nígbà tó dásìkò àìlá Jibril dé ẹ ma bá ní àdísì wọ́n ní hadith imamati Jibril hadith tí Jibril wá ṣe imamu fún Ànábì lọ sàlùwàlá ló sẹ́gbẹ̀ mímí ó kírun fún Masjidil Aqsa ní àdójúkọ títí jọ́kejì Jibril tún wá ó tún kírun fún lẹ́yìn ẹ̀kọ̀ wá má Ànábì wá bẹ̀rẹ̀ sí kírun gbà tí a ń wà Mákà wọn àkọjú bómi Masjidil Aqsa ń kọjú sí Masjidil Aqsa sì rẹ̀ pẹ̀lú Kaaba opposite ni tí a bá ti kọjú Masjidil Aqsa bá èyí lọ́kọ̀ sí Kaaba tó bá ìkọjú sí Kaaba èyí lọ́kọ̀ sí Masjidil Aqsa opposite in opposite direction ni títí gbogbo àsìkò tánà bí lò Mákà tó fi kírun Masjidil Aqsa ló ń kọjú sí gbogbo adé Madina ó wá ń wo Ànábì sallallahu alaihi wasallam ó wù kó máa kọjú sí ìkáàbà bọ́lọ̀ tí yọ̀ǹda fún gẹ́gẹ́ àdísù Barra bin Azib nígbàtí bí wá dé lù Madina Masjidil Aqsa náà ló sáà ń kọjú sí títí tí ọlọ́ọ̀bá alẹ́gẹ́ ọláfẹ́ yọ̀ǹda fánàbí kọ máa kọjú sí ìkáàbà Suratul Baqara láti àyà 143 sí dáyà 150 ọ̀rọ̀ tó gùn ni ìyẹn ni Barra bin Azib radiyallahu ta'ala ni wọ́n sọ fún wa ó ní sọ̀láìna máa Rasulillahi sallallahu alaihi wasallam náà wà Baitul Maqdis ó nígbà Ànábì délù Madina tó ń kírun fáwọn àwọn àtànábì àwọn jọ ń kọjú dé Masjidil Aqsa ní Palestine 16 shahran aw 17 shahran fún odidi oṣù mẹ́rìnlélógún sí oṣù mẹ́tàlélógún ó ní 16 months sí 17 months bí ọdún kan àtààbọ̀ náà fi kọjú sí Masjidil Aqsa nígbàtán wà ní Madina ó ní summa surifuna nawal Kaaba ó lè wá àgbà náà ọlọ́wà ní kí àwọn kọjú sí Kaaba lẹ́yìn ọdún káàbọ̀ lẹ́gbà náà lọ́wọ́ àti di pé Kaaba là ń kọjú sí ṣùgbọ́n àdójúkọ àkọ́kọ́ fà mùsùlùmí Masjidil Aqsa ni hadha fadlun min fadlihi ọlá kan nínú ọlá tí ń bẹ fún mọ́sálásí ẹ ó ní ìdójúkọ àkọ́kọ́ ọjẹ́ bí ó ti jẹ́ ilé ní àwọn ọlá tí ń bẹ fún mọ́sálásí mo ti sọ fún wa ní bí ọ̀sẹ̀ bẹ̀ta sẹ́yìn pé ara wọn àfá tí a kọ àdís tí ń lọ bí 50 lórí ọlá tí ń bẹ fún àyíká ẹ̀ ara lómi tó kọ àdís bí 100 lọ́la tí ń bẹ fún àyíká ẹ̀ tó ní díẹ̀ inú tá a fẹ́ sọ fún wa nínú ọlá mọ́sálásí nìyẹn kò náà ní àdójúkọ àwa mùsùlùmí àkọ́kọ́ nígbàtí ìrùnkọ́ bẹ̀rẹ̀ kó tó di pé ọlọ́wà change direction fáwọn mùsùlùmí ká máa kọjú sí ìkáàbà kátọrọ àfẹ́kọ̀ọ́ fún ẹ̀sẹ̀wájẹ́wà.